Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé bá peku tó bá dáa jẹ tó pẹyẹ tó dáa jẹ lọ́jọ́ tó bá pààrọ̀ gidigba ó di dandan kó gbé tọ̀yẹ́ ẹ̀ lọ. Trump ni ẹ̀ ń wò yìí. Ṣé mo sọ nínú fọ́nrán mi èyí tí ó kọjá ìyẹn ní àná pé àwọn ọ̀jọ̀gbọ́n ayé, àwọn oní ìtúpalẹ̀ ọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ lórí ìṣesí Trump pé níṣe ni arákùnrin náà ń dọ́gbọ́n, ó ń dà bí ọgbọ́n òun ni àgbàlagbà fi ń sá fún màálùú. Nígbà tí ó wábi tí ó máa tì í sí tí kò rí ló bá kúkú dá lórí Pakistan pé ojú Pakistan ló tì òun o, ló ń fi sún jogi omi, ìparí jogun omi tó yẹ kó wáyé lánàá ló ń fi tún sún síwájú. Ó lóun tún síwájú endlessly pé kò tiẹ̀ lópin. Ẹ máa gbọ́rọ̀, wọ́n ní ó parí, wọ́n ní kò jẹ́ kógun ó kúkú bí. Ó wá ní òun sún jogun omi, òun sún síwájú. Ó ní nítorí pé òun tijú Pakistan tí kò tijú láti má kógun lọ ja Iran. Pakistan ọ̀hún ló wá ń tijú tó fi sún òpin jogun omi síwájú di ọjọ́ tí òun gan fúnra ẹ̀ ò tiẹ̀ mọ ọjọ́ tí jogun omi tí ó parí báyìí. Ẹ jẹ́ ká béèrè bóyá tí Pakistan bá tiẹ̀ wá sọ fún ọ̀gbẹ́ni Trump pé ó dáa jẹ́ kógun ó kúkú parí, ǹjẹ́ ó ṣeé ṣe kí Trump ó tijú Pakistan kó gbà pé kógun ó parí? Kí Pakistan ó sọ pé Trump àní ó jẹ́ kí Iran ó fọwọ́ mú uranium wọn, ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wọn tó ní o fẹ́ gbà nítorí pẹ́rù ń bọ̀ pé wọ́n lè fi ṣe àdó olóró amúnáwá gbàm, ìyẹn uranium wọn. Tí Pakistan bá wá sọ pé ọ̀gbẹ́ni Trump o fi Iran lẹ̀ jẹ́ kí wọ́n máa lo uranium wọn lọ, ǹjẹ́ Trump ó tiẹ̀ tijú Pakistan lórí eléyìí? Ṣùgbọ́n ó lè tijú Pakistan láti sún jogun omi síwájú di ìgbà tẹ́nìkan kò tiẹ̀ lérò tí yóò fi parí. Eléyìí jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ ọ̀hún tiẹ̀ ti dàrú pátápátá mọ́ ọ̀gbẹ́ni Trump náà lójú. Ìdí nìyí tí ó fi jẹ́ pé kótókótó ni ó kàn ń sọ. Ṣé ó gbàgbé pé lọ́sẹ̀ tó kọjá ni Trump fi ara ẹ̀ wé Jésù olùgbàlà? Ó ní bí Jésù ṣe fi ẹ̀mí ara ẹ̀ sílẹ̀ láti gba ayé là, bẹ́ẹ̀ ni òun Trump náà ṣe wá láti wá fi ẹ̀mí ara òun sílẹ̀ láti kojú Iran kí òun lè gba gbogbo ayé là, kí Iran ó má bàa ní àdó olóró amúnáwá gbàm ni òun fi ẹ̀mí ara òun wéwu tóun kojú ìjà tó lágbára yìí. Ó ní kódà gan tóun gan tó fẹ́ lágbára ju ti Jésù olùgbàlà lọ nínú ìfẹ̀mí ara ẹni sílẹ̀ láti gba ayé là. Ṣùgbọ́n ní báyìí àwọn èèyàn ti sọ di ẹ̀fẹ̀, wọ́n ń béèrè pé ṣé Jésù ni kí a pe Trump ni àbí Mósè, nítorí pé etí omi Hormuz ni ọ̀rọ̀ Trump tún bọ́ sí báyìí o, tó ti ń sọ wípé òun fẹ́ gba gbogbo ayé là gẹ́gẹ́ bí Mósè bó ṣe kó àwọn ọmọ Ísírẹ́lì kọjá lójú omi Òkun Pupa, bẹ́ẹ̀ ni òun náà ṣe fẹ́ kó gbogbo àgbáyé là lójú omi Hormuz báyìí. Ẹ gbọ́, ṣé Jésù olùgbàlà ni kí a pe Trump ni àbí Mósè ọlọ́pàá ìyanu? Ọ̀rọ̀ Trump ó ti wá kọjá ohun à ń fọwọ́ lẹ́rán ò báyìí o, nítorí tó bá ní òní rẹ́rìn gbangba òun ló máa bá ẹ̀yìn ẹ̀. Lára ohun tí Trump ń ṣe tó mú kí ọ̀rọ̀ rẹ̀ kí ó rúni lójú lọ́pọ̀lọpọ̀, ó ní máa sọ̀rọ̀ kan ní àkókò kan lẹ́yìn tí ó ṣe wípé ẹni tó sọ̀rọ̀ nípa ẹ̀ á jáde ní àkókò kan náà láti sọ pé rárá o, bí ọ̀rọ̀ ti rí lélẹ̀. Trump ní òun ti pa gbogbo àwọn ọmọ ogun Iran pátápátá, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Trump ò lè ráyè dé àwọn agbègbè kan nítorí pé Iran gẹ̀gùn dé, ó sì ní òun ti pa gbogbo àwọn ọmọ ogun wọn. Trump ní Iran ti gbà láti fún òun ní uranium wọn. Iran jáde lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n ní kò rí bẹ́ẹ̀ o, àwọn ò fún ní nǹkan kan o. Trump ní Iran ń sáré káàkiri nítorí pé wọ́n hílàhílo ti bá wọn, ìdààmú ti dé bá wọn látara pé òun dí ọ̀nà tó dé Hormuz, wọn ò rówó ná mọ́, wọn ò rí jẹ, wọn ò rí lò. Àwọn Iran jáde, wọ́n ní ìwọ tó dènà oúnjẹ jíjẹ mímu mọ́ wa fún odindi 40 ọdún tí a ò ti torí ẹ̀ ká kú, tí a ò ti torí ẹ̀ ká máa sáré bẹ̀bẹ̀ káàkiri. Ó ṣe wá jẹ́ pé láàrin ọjọ́ díẹ̀ tó dènà tí ó kọjá wá sí Hormuz ni ó wá fẹ́ kó ìnira bá wa. Trump ní àwọn Iran máa ń bẹ̀bẹ̀ káàkiri o, pé wọ́n ní àwọn ti ṣetán láti kọ́ bọ ìwé àdéhùn pé kí Trump ó lè bá dáwọ́ ogun dúró
lẹ́sẹ̀kẹsẹ̀ ní Iran jáde síta ló ní àwọn ò tí ì ṣetán o, àwọn ò ṣetán rárá láti dáwọ́ ogun dúró tí Trump ò bá ti lè ṣe gbogbo àwọn nǹkan tí àwọn kà sílẹ̀, gbogbo nǹkan àwọn tó ti bàjẹ́ kó dá owó ẹ̀ padà, gbogbo dídènà tó dènà máwọn fún 40 ọdún ó lé kí àwọn má ṣe ọrọ̀ ajé, ó ní láti san ìtanràn fáwọn, kó sì fi àwọn lọ́rùn sílẹ̀ pẹ̀lú uranium àwọn, káwọn ó ṣe àdó olóró amúnáwá tí àwọn fẹ́ ṣe, kó má dá sí ọ̀rọ̀ ogun àbí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè àwọn. Gẹ́gẹ́ bí gbogbo orílẹ̀-èdè bí wọ́n ṣe ní àǹfààní láti dáàbò bo ara wọn làwọn náà ní àǹfààní láti dáàbò bo ara wọn. Wọ́n ní tí ò bá ti gbàgbọ́ eléyìí pẹ̀lú pé kò ní sí ogun kankan tí bóyá Amẹ́ríkà ni o àbí Israel ni o tí yóò máa bá Lebanon náà jà, nítorí pé lára àwọn ní Lebanon, pé pàápàá jùlọ Amẹ́ríkà gbọ́dọ̀ kó gbogbo bùdó ogun rẹ̀ kúrò ní àárín gbùngbùn ìlà oòrùn. Gbogbo eléyìí làwọn là sílẹ̀ tí Amẹ́ríkà ò bá ti gbà, àwọn ò kọ́ bọ̀ ìwé àdéhùn kankan pé kí ogun ó dúró. Eléyìí ni wọ́n fi dá èsì padà fún Trump. Nítorí náà gbogbo ohun tí Trump ń gbé wá tí ó ń sọ ló ní àtakò, ló ní ọwọ́ kan irọ́ nínú. Ní ìparí, àwọn fọ́nrán kan níbi tí àwọn aráàlú Berlin tí wọ́n ti ń lẹ omi àti àwọn nǹkan oríṣiríṣi mọ́ ọ̀gbẹ́ni tó pèrè ní Crown Prince of Iran, tó pèrè ní adelé ọba ọmọ Iran, èyí tí a mọ̀ sí Pahlavi. Wọ́n ń lẹ nǹkan mọ́, wọ́n ń lẹ nǹkan bá nítorí nǹkan méjì kọ́ o, nítorí ìhà tó kọ sí ọ̀rọ̀ ogun tó ń lọ lórílẹ̀‐èdè abínibí rẹ̀ ìyẹn Iran, tí ó fi ń gbè lẹ́yìn Amẹ́ríkà nítorí ohun tí ó fẹ́ rí, nítorí ohun tó fẹ́ gbà. Bàbá tiẹ̀ òun ni Shah tí àwọn Amẹ́ríkà tí wọ́n gbè lẹ́yìn tí wọ́n mú wọ Iran níjọ́sí, tí wọ́n fi ń jẹ gàba lórí gbogbo Iran. Nígbà tí wọ́n ti wá yẹ Shah nípò, Pahlavi tó wá jẹ́ ọmọ ẹ̀ ó wá ń pàdé àpòpọ̀ pẹ̀lú Amẹ́ríkà àti Israel láti kó ogun ja ìlú ẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ará Berlin wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan bá nígbà tí ó lọ sí ìlú náà láti fi hàn wípé àwọn ò nífẹ̀ẹ́, àwọn ò gbà tiẹ̀ rárá. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, tó bá tún di lọ́la á tún fún yín ní tuntun ọ̀tun. Ẹ ṣeun bí ẹ ṣe ń bá wa bá ètò bọ̀. Ó máa mú òkodoro àwọn ojúlówó ọ̀rọ̀ bó ti ń lọ ní àgbáyé, pàápàá jùlọ ní orí ogun Iran. A ó máa mú wá fún yín kí ẹ lè bá a mọ irọ́ yàtọ̀ sí òdodo. Lẹ́ẹ̀kan sí a kí yín, ẹ kú ìkúnlọ́wọ́ wa. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Aburú ò ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ má gbàgbé, ẹ máa bá wa pín fọ́nrán yìí káàkiri, kí ẹ sì máa bá wa fi èròǹgbà tiyín sínú àpótí Jẹun Wí Tèmi. Bákan náà ẹ bá fi òǹtẹ̀ mú nífẹ̀ẹ́ rẹ̀ lu fọ́nrán wa. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí.